A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ti buọwọ́ lu ètò ìgbáyé-gbádùn ará ìlú National Construction and Household Support Program níbi ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ tí ó wáyé lánàá ní ìlú Àbújá. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ẹnu agbẹnusọ Àjùrí Ngelale ni wọ́n ti sọ wípé èròǹgbà wọn ni láti ṣe ìgbélárugẹ ètò ọ̀gbìn, ọrọ̀ ajé àti ìpèsè ìdẹ̀ra oníkíákíá fún ìdílé kọ̀ọ̀kan lórílẹ̀-èdè. Ngelale fi kún un wípé nínú ètò tí ìgbìmọ̀ òṣìṣẹ́ NEC ṣe àtìlẹ́yìn fún ni a ó ti rí ohun amáyédẹrùn káàkiri ẹkùn orílẹ̀-èdè. Èyí tó ṣe gbòógì jù nínú ètò ọ̀hún ni ìpèsè ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà owó àyáàsan gírántì fún ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ìdílé ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan fún oṣù mẹ́ta. Ngelale ní wọ́n ti ya N155 billion mìíràn sọ́tọ̀ láti fi ra oríṣiríṣi oúnjẹ kí ìṣòro àìsí oúnjẹ lè dínkù. Lára àwọn iṣẹ́ ojúnà tí yóò wá sí ṣíṣe ni ojúnà márosẹ̀ Sokoto sí Badagry tí yóò wọ ìpínlẹ̀ 7. Àwọn yòókù ní iṣẹ́ ojúnà tó ń lọ lọ́wọ́ ní Èkó sí Calabar, Trans sí Maiduguri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ngelale fi kún wípé Tinubu ti bu ọwọ́ lu bílíọ̀nù 10 náírà fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan títí kan ìlú Àbújá láti fi ra ọkọ̀ bọ̀gìnnì tí yóò máa lo afẹ́fẹ́ gáàsì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni ààrẹ orílẹ̀-èdè United States Joe Biden àti aṣíwájú rẹ̀ Donald Trump jọ na ara wọn ní pàṣán-ọ̀rọ̀ níbi ìfigagbága ọ̀rọ̀ tí ó wáyé ní White House. Trump sọ kòbákùngbé ọ̀rọ̀ sí aṣíwájú rẹ̀ bí ó ti pè é ní oníjàkulẹ̀ lórí ètò ọrọ̀ ajé àti lágbàáyé. Biden wò ó bíi kó gbá a lójú, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ kò rí ọ̀rọ̀ tí ó yẹ láti sọ fún un. Ọ̀rọ̀ wọ̀nyí wáyé níbi ìdíje jomitoro ọ̀rọ̀ 2024 US Presidential Debate tí ó wáyé ní Atlanta, Georgia. Èyí jẹ́ ìgbà àkọ́kọ́ nínú ìtàn tí ìfigagbága ọ̀rọ̀ yóò wáyé láàrin ààrẹ orílẹ̀-èdè àti aṣíwájú rẹ̀, bí àwọn méjèèjì ṣe fi ẹ̀sùn kan ara wọn wípé wọ́n jẹ́ ààrẹ tí ìgbà rẹ̀ burú jù lọ. Bẹ́ẹ̀ àwọn méjèèjì ni ààrẹ tí ó dàgbà jù nígbà tí wọ́n kọ́kọ́ yàn wọ́n. Bákan náà ni wọ́n fi ẹ̀sùn kan ara wọn wípé wọ́n hùwà bí ọmọdé. Biden jẹ́ ẹni ọdún 81 years nígbà tí Trump jẹ́ ẹni ọdún 82 78 years. Àwọn méjèèjì kò gba ara wọn lọ́wọ́ bí wọ́n ṣe rìn lọ sí ibi ìtàgé podium ní olú-ilé-iṣẹ́ CNN tí ó wà ní ìlú Atlanta. Níbẹ̀ ni wọ́n ti ń bá ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè sọ̀rọ̀ lórí amóhùnmáwòrán. Biden rán àwọn olùwòran ará ìlú létí wípé Trump ni ẹlẹ́wọ̀n àkọ́kọ́ ní Ilé Funfun White House. Trump náà dá lóhùn bí ó ti ka gbogbo ẹ̀sùn tí ará ìlú fi kàn án síta lórí àkọọ́lẹ̀ rẹ̀, ṣùgbọ́n Trump ní ti ará ìlú ni òun ń ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àlùfáà ìjọ Àgùdà Michael Sulaimon láti St. Raymond Catholic Church ní Damba Gusau, ìpínlẹ̀ Zamfara, tí wọ́n jí gbé ti ké gbàjarè fún ìrànlọ́wọ́ nínú àfihàn fídíò tí wọ́n fọ́nká sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Nínú fídíò ọ̀hún ni Sulaimon tí ó wọ aṣọ aláwọ̀ búlúù pẹ̀lú ṣòkòtò àwọ̀tẹ́lẹ̀ péńpé boxer short ti jókòó sí ilẹ̀ tí ó ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ kí ó bàa lè rí ìtúsílẹ̀ kúrò ní àkàtà àwọn ajínigbé. Òwúrọ̀ kùtùkùtù ọjọ́ Àbámẹ́ta ọjọ́ 22 oṣù kẹfà ni wọ́n jí àlùfáà yìí gbé nínú ọgbà ilé ìjọsìn ní Gusau. Nínú ọ̀rọ̀ rẹ̀ ni Sulaimon ti ṣàlàyé wípé àwọn ajínigbé ní àwọn kì í tọ́jú èèyàn pamọ́ fún ọjọ́ pípẹ́. Wọ́n ní ẹni wọ́n jí gbé kì í lò tó ọ̀sẹ̀ kan. Ó ní wọ́n sọ wípé àti pààyàn kò jẹ́ nǹkan kan lójú wọn, wọ́n kàn ran òun lọ́wọ́ láti fi pamọ́ ni kí ará ìlú dákun gbà òun kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé. Ó ní
okùn ni wọ́n fi de òun mọ́lẹ̀, òun nìkan ni yóò sì wà níbẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ilé-ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sí ìlú Ìkòròdú, ìpínlẹ̀ Èkó ti fún ẹbí olóògbé olórin Ìléríolúwa Alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad ní àṣẹ láti ṣe àyẹ̀wò autopsy sí ara òkú Mohbad. Ìròyìn jábọ̀ wípé ẹbí olóògbé yìí fi ẹ̀hónú wọn hàn sí àbájáde àyẹ̀wò àkọ́kọ́ tí wọ́n ní wọn kò ṣàṣeparí. Olóògbé olórin ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n yìí kú ikú tí ó rú ọ̀pọ̀lọpọ̀ lójú ní ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023, wọ́n sì sin ín ní ọjọ́ kejì. Lẹ́yìn awuyewuye láti ẹnu ọmọ orílẹ̀-èdè láti mọ kókó ohun tí ó ṣekú pa á ni wọ́n fi wú òkú rẹ̀ ní ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún 2023 fún àyẹ̀wò ní ilé-ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ ìpínlẹ̀ Èkó LASUTH, ṣùgbọ́n ẹbí rẹ̀ kọ èsì àbájáde ìwádìí àyẹ̀wò látàrí wípé wọn kò rí kókó nǹkan kan mú jáde nínú àyẹ̀wò. Èyí ló mú agbẹjọ́rò wọn bẹ adájọ́ ilé-ẹjọ́ Coroner wípé kí wọ́n rí i dájú wípé wọ́n gba àbájáde àyẹ̀wò ní ilé-ẹjọ́ kí wọ́n tó ṣe àgbékalẹ̀ rẹ̀ fún àwọn aláṣẹ. Níbi ìgbẹ́jọ́ tí ó wáyé ní ọjọ́rú ọjọ́ 26 oṣù kẹfà ọdún 2024 ní ilé-ẹjọ́ májísírèètì Ìkòròdú ti gbà fún ẹbí Mohbad àti aṣojú agbẹjọ́rò wọn láti ṣe àyẹ̀wò kejì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àjọ elétò ìdánwò Joint Admissions and Matriculation Board (JAMB) ti ṣe ìkéde èsì ìdánwò fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kópa nínú Unified Tertiary Matriculation Examination (UTME). Bí a kò bá gbàgbé wípé ìdánwò yìí wáyé láàárín ọjọ́ 21 sí ọjọ́ 22 oṣù kẹfà ọdún 2024. Nínú àtẹ̀jáde ni àjọ JAMB ti ṣe ìkéde ìyọ̀ǹda èsì ìdánwò láti ẹnu agbẹnusọ Fabian Benjamin. Àwọn tí wọ́n kópa nínú ìdánwò tí wọ́n pè ní supplementary examination yìí ni àwọn tí ẹ̀rọ ìgbàlódé kò rí àyẹ̀wò wọn ṣe nígbà ìdánwò gbogbogbò àti àwọn tí wọ́n fura wípé wọ́n ṣe màgòmágó pẹ̀lú ìdánwò tí wọ́n fún ní àǹfààní mìíràn láti bá wọn kópa. Láti yẹ èsì ìdánwò wò lórí ẹ̀rọ ayélujára, akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ fi àtẹ̀jíṣẹ́ UTME result ránṣẹ́ sí 55019 tàbí 66019 pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n fi rí kóòdù wọn gbà nígbà ìbẹ̀rẹ̀ ìforúkọsílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.